Africa Content TV. Ọlọ́run ló sọ lẹ́yìn òtítọ́ mo kéré ṣẹ́rí gbólóhùn mi kàbìtì ní ìṣòro mi irú ọmọ kábíyèsí ọkùnrin pàmì òṣùpá àdámọ̀ ni Ọlọ́run ló bí sí ibẹ̀ nítorí pé fọ́tókọ́pì nílé ayé yìí kò easy ó tẹ̀dá bàṣẹ tó já sí ìrọ̀rùn owó lọ́hùn ọba òkè ní ta ló sọ̀rọ̀ pé mo gbórin mi mo ṣẹ́so ló ń pẹ̀gàn yìí sí Ọlọ́run fèmí. Àwọn kan tẹ̀ tún máa pè mí lọ́wọ́ yìí ó mọ̀ pé ọmọ ọ̀gá